ẹ̀já ẹ̀já ò lóhun méjì tí fi ń ṣe ni ìkókó bá ní lọ. ẹ̀já òkúkú ṣẹ̀ṣẹ̀ wà nígbà yí ojú làtàn àmọ́ tọpinpin ẹ̀já nígbà yí àwọn bàbá wa. Àgàn rèé ìtọ́mọ aráyé mà sí eégún, òun àtọpa lọ́jọ́ ń tòde ọ̀run bọ̀ wálé ayé. Ẹni bá mọ̀ tán Yorùbá dáadáa ó mọ̀ fọkàn bá mi lọ. Oníṣẹ́jíṣẹ́ fáwọn méjèèjì ló kọ́ fàṣọ ara wọn rúbọ ayé tí wọ́n ń lọ kó lè bá àyẹ́ wọn. Ọ̀pá fárígá ó lásọ kan ṣoṣo lòun ní. Àgàn nìkan ló ṣe bí wọ́n ṣe wí, ìhòòhò léégún rìn wọlé ayé. Àmọ́ ìgbà tí ó fi dóde ayé igba ẹgbẹ̀rún obìnrin ló daṣọ béégún láà. Aṣọ kan ṣoṣo tọ́pa ń gbé bọ̀ látòdì ọ̀run náà ló gbé dàsìkò tá a wà yìí. Ó mà ṣèbà fáwọn tó nílé ayé. Ìwọ rẹ̀ ká wí fún ni ká mọ̀ gbọ́, ìyà ní fi ń jẹ ni. Ká fọ̀ fún ni ká mọ̀ gbà, àmọ́ gbéni dépò tá ò fẹ́, ẹ̀já àmọ́ kó bá ni.